ìbà ìbà fọlọ́run ọba, ìbà fẹ́lẹ́dùmarè ọba tó tẹ́lé ayé bí ẹni tẹ́ní. Kábíyèsí o, ìbà rẹ o. Bó ṣe bá gbogbo àwọn lọ́balọ́ba tí ń bẹ káàkiri orílẹ̀-èdè àgbáyé, ẹ̀jẹ̀ ojú wa ṣe o. Ọmọdé làwa kí làwa mọ̀, ẹ̀yin náà lẹ mọ̀. Ẹ dákun ẹ má jọ̀gbọ́n ó nà wá o. Ẹ̀yin ọkùnrin ìbà yín o. Ẹ̀yin sálòkó tó dilé mú tí ó jẹ́ kí ilé owó lulẹ̀. Ẹ̀yin ìyá wa ẹ ǹlẹ́ o, a kí yín o, a júbà yín o, a fìrùyọ̀ yín o. Ọlọ́run kú ní jẹ́ atẹ́. Ẹ ti ń fọwọ́ tì wá, ẹ̀yin ni ẹ ti mọ̀ tì wá o. Ẹ dákun ẹ mọ́ tì á lójú. Ojú kì í tiná alẹ́, ojú ò ní tì yín o. A ti dé bí a ti máa ń dé. Dídé tá a sì dé àti dé bá yín lálàáfíà. Kẹ́ ẹ máa lówó, kẹ́ ẹ máa lọ́lá, kẹ́ ẹ máa lọ́rọ̀, kẹ́ ẹ sì máa lórúkọ rere. Iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ńlá wàyí. Ẹ máa pín ká tó bẹ̀rẹ̀, ẹ ti máa pín, ẹ máa share rẹ̀. Ẹni tí ó bá wà lórí ìtàkùn ayélujára ẹ tètè pé o, kó náà lọ darapọ̀ báyìí. Kó máa gbọ́ àrọ́bá, kó máa gbọ́ ìtàn àwọn akọni ilẹ̀ Yorùbá la tún ti mú wá. Ọlátúndé Ọláwuyì Ògúnníran lórúkọ mi. Ijó dà. Ìbà lénìí ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tó jẹ́ akínkanjú ọmọ ilẹ̀ Yorùbá, èèyàn takuntakun ni. Èèyàn tó fi gbogbo ayé rẹ̀ tó fi sin orílẹ̀-èdè rẹ̀, tó fi sin ìlú rẹ̀, tó fi gbé ìran Yorùbá sókè. Ó ní kì í sọmọ Ìbàdàn o, ẹ má sọ á lẹ́nu o. Kì í ṣe Ìbàdàn, ìran Yorùbá ni. Kì í sì ìṣológun, kì í ṣòṣèlú. Kí ló ṣe? Ṣé ẹ rí lónìí ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ ni pé kò sí nǹkan tẹ́ ń ṣe tàbí tẹ́ ẹ dáwọ́lé tàbí ibi tẹ́ ẹ ti ń ṣe tó ní í ṣe o. Ìntọ́ wà lọ́kàn yín láti mú ìlú yín lọ sókè àti láti fún ara yín ní orúkọ rere ló ṣe pàtàkì jùlọ. Bó o jólógun, bó o jálágbádá, bó o jóṣèlú, bó o jólórin, bó o jóṣèré, kóhun tó bá ti ń ṣe máa rò pé orúkọ wo ló fi lẹ̀. Orúkọ rere sì sàn ojú wúrà àti fàdákà lọ. Lórí ètò yìí àwa ò ní dọwọ́ bọ ẹnu sọ̀rọ̀, a ní fi gbá kan bọ̀ kan nú, a ní rókòdoro ọ̀rọ̀ ńlẹ̀ ká wá sọ pé rárá o kò rí bẹ́ẹ̀. A sì ní pé há níbi bọ́rọ̀ bá ṣe rí bẹ́ẹ̀ láti sọ. Nítorí wípé ẹni tó jìn sí kòtò ó yẹ kó kára ìkú lọ́gbọ́n. Gbogbo àsámọ̀ tí mò ń pa yìí ó dá lérí ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí. Kí n tó wá dárúkọ ẹni náà àti kí n tó pẹ̀kẹ́ lọ́rọ̀ rẹ̀, ẹ jẹ́ á jó díẹ̀. Báyé bá ń yẹ ni ẹ jẹ́ á máa ṣọ́ra ṣe o. Nítorí pé ayé tí ń yẹ ni lónìí, béèyàn ò bá ṣọ́ra ṣe ó mà lè yẹ̀ ẹ́ lẹ̀ lọ́la. Báyé bá gbéni gẹṣin, ẹ jẹ́ á kíyèsára o, ká má yọ̀lá yọ̀jú o. Nítorí ayọ̀pọ̀rọ̀ ó lè gbéni nálẹ̀ lórí ẹṣin táyé gbéni gùn. Ẹni tá sọ̀rọ̀ rẹ̀ lónìí tó jẹ́ akínkanjú ọmọ Yorùbá
tá a rí ẹ̀kọ́ kan tàbí méjì kan nínú ọ̀rọ̀ wa wọn nígbà tí à ń wà lókè pẹ̀, torí wọ́n ti sílẹ̀ bora bí aṣọ báyìí. Èèyàn ńlá ni, gbajúmọ̀ ni, ẹni tí ìlú mọ̀ ni. Ó yẹ mọ̀ sí ààrẹ bí mo ti ń sọ, ẹ mọ̀ sí ààrẹ, ẹ mọ̀ sí ààrẹ, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọ̀fun yín ti ń dá tòlótòló, ẹ fẹ́ mẹ́ni ọ̀hún, ẹ farabalẹ̀, ẹ̀yin ẹ sáàtì ẹ̀ kọ́kọ́ sí ààrẹ náà. Ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa rí, kí wọ́n máa mọ̀ pé a tún ti dórí ètò bá a ṣe dé. Èèyàn ńlá lẹni tí mò ń sọ yìí, gbajúgbajà ni. A bí nínú oṣù kẹwàá, ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 1963, lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè wa Nàìjíríà tá a di olómìnira. Ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 1963 ni a bí. Ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, wọn ò bí sílùú Ìbàdàn, wọn ò bí sípínlẹ̀ Ọ̀yọ́, kì í ṣèkó ní ẹbí sí, wọn ò sì bí sílẹ̀ Yorùbá kankan. Ìlú Kaduna, ibẹ̀ ni wọ́n bí sí, ibẹ̀ ló ti ṣèwé, ibẹ̀ ló ti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ẹni tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó kéwú nítorí pé mùsùlùmí ni làwọn òbí rẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé kò là kò ságbé ni làwọn òbí rẹ̀. Aláàjì ni bàbá rẹ̀, Àlàájá nìyá tó bí. Ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, gbogbo agbára tó ní, gbogbo ẹ̀bùn tó ní, ń ló fi gbé orúkọ rẹ̀, orúkọ ìdílé rẹ̀, orúkọ ìlú rẹ̀, orúkọ ọ̀ràn rẹ̀ àti orúkọ orílẹ̀-èdè rẹ̀ lékè, ó fi gbé lọ síbi gíga. Ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ẹ fẹ́ mọ orúkọ rẹ̀? Níbi tí ń ti wá dárúkọ rẹ̀ ní, agbábọ́ọ̀lù ni. Ó ní ẹ̀bùn tó tayọ nípa bọ́ọ̀lù gbígbá. Nígbà tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù lórí pápá, ọwọ́ wájú ló máa ń dúró sí. Agbábọ́ọ̀lù wájú ni, táwọn olóyìnbó ń pè ní síráíkà. Nítorí pé kẹ́sẹ̀ rẹ̀ mọ́ ti kan bọ́ọ̀lù ni. Mo rántí lọ́dún kan tí mò ń wo bọ́ọ̀lù rẹ̀ tí ń gbá, bó ṣe ń gbá bọ́ọ̀lù lórí pápá. Ọmọkùnrin yìí, èèyàn fùngbàdì ni, ó ga gbọ̀ngbọ̀nràn, àfi bíi Gòláyátì tí wọ́n sọ nínú ìwé mímọ́ kan. Bó ṣe gba bọ́ọ̀lù báyìí, ó bú ó tún bú ẹni kí ní bù. Àwọn òyìnbó nímọ̀ fi ń pa mìílì, níṣe ní ń gé wọn lórí pápá bí ìgbà tí alápàtà tó bá ń fi ọ̀bẹ gé ẹran lẹ́jẹ̀wọ̀n. Ó pa wọ́n sọ́tún, ó pa wọ́n sósì. Ìkan rí orópò ń rí kìnìún nítorí pé ó rí jẹ̀gbọ̀ntì. Ẹsẹ̀ tó láàbò bọ́ọ̀lù báyìí gbáà, inú àwọn ló jù sí gólí mú tì. Bí ṣe máa ń gbá bọ́ọ̀lù rẹ̀ nu. Àwọn èèyàn pariwo, wọ́n kígbe, òun náà sáré yóò mé àwọn títí. Ẹ ti mọ̀ ọ́n. Rashidi Yekini là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Rashidi Yekini, ògbóǹtarìgì agbábọ́ọ̀lù. Ó gbá bọ́ọ̀lù o. Nípasẹ̀ rẹ̀, orílẹ̀-èdè Nàìjíríà mìtìtì. Ní Áfíríkà, wọ́n bẹ̀rù orílẹ̀-èdè Nàìjíríà nípa ti bọ́ọ̀lù gbígbá. Ní gbogbo àgbáyé, ẹ rántí Nàìjíríà àti Argentina, ẹ rántí ń tá fojú wọn rí, a dà wọn ríboríbo, ríṣàríṣà. Ẹ rántí àwọn ará Tunisia, wọ́n bẹ̀rù wa nígbà tí ọwọ́ Rashidi Yekini bá tẹ bọ́ọ̀lù, tí bá mú wọn ṣeré tóun àtàwọn akẹgbẹ́ rẹ̀ lórí pápá.
ìnàkúnà la máa ń nà wọ́n nígbà náà nítorí Rashidi ọmọ Yẹ̀kínì. Rashidi Yẹ̀kínì orúkọ ìyá rẹ̀ ní Síkírátù Yẹ̀kínì, orúkọ bàbá tiẹ̀ sì ní Alhaji Yẹ̀kínì gẹ́gẹ́ bí gbogbo yẹn ṣe máa ń pè é. Síkírátù Yẹ̀kínì ló bí Rashidi. Bí mo ṣe sọ ṣáájú pé kò là kò ságbe ni wọ́n ṣàforí títí tọ́lọ́run fi sọ wípé ẹ̀bùn ọmọ yìí ó jẹ jáde. Ìwọ tó lẹ́bùn láti ṣe ohun kan, ṣe ohun tí yóò mú orúkọ rere wá fún ọ, má ṣe ohun tí yóò mú orúkọ burúkú wá fún ọ. Sọ mọ̀ pé èèyàn ni Rashidi Yẹ̀kínì tá à ń sọ yìí, tó lo ẹ̀bùn rẹ̀ tó fi gbé orúkọ rẹ̀ sókè tí ò sì lè parun. Èèyàn sì ni Lawrence Anini àbẹ́yàn kan Shina Rambo. Ẹ̀bùn táwọn náà ní, wọ́n lo ọpọlọ wọn láti fi ṣe ohun tí ò dáa. Àwọn náà ló kọ orúkọ wọn à lè gbàgbé. Rashidi Yẹ̀kínì nígbà tó mi àwọn níbi bọ́ọ̀lù àgbáyé fún ìgbà àkọ́kọ́, inú rẹ̀ dùn, ó kígbe Rashidi Yẹ̀kínì of Nigeria. Mo wà lára àwọn tó fò òkè níjọ́ àná. Ọlọ́run ò jẹ́ n kó pàbó tẹlifíṣàn bá mi, ìbá jẹ́ ìyá orí mi ìbá bó, ṣùgbọ́n Ọlọ́run yọ mí níjọ́ náà. Inú mi dùn gan o. Igbe tá a ké ńgbà náà mú wa tọ̀ ara ni. A fẹ́ràn Rashidi Yẹ̀kínì. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí Rashidi Yẹ̀kínì? Bó ló ṣe bẹ̀rẹ̀? Ẹ jẹ́ á jó díẹ̀. Ní ọdún 1982 ní Rashidi Yẹ̀kínì darapọ̀ mọ́ ẹgbẹ́ Shooting Stars ní Ìbàdàn. Nínú ẹgbẹ́ Shooting Stars yìí ní ògo rẹ̀ ti bú jáde, ní ìràwọ̀ rẹ̀ ti tàn, ní ẹ̀bùn rẹ̀ ti farahàn. Ó sì kúrò nínú ẹgbẹ́ Shooting Stars ní ọdún 1984. Ṣé ẹ rántí àwọn Shooting Stars yìí dáadáa pa àti sọ díẹ̀ nípa wọn. Ara wọn náà láti rí Ṣẹ́gun Ọdẹ́gbàmí, lára àwọn ọmọ tí ọ̀rẹ́ wa, bàbá wa, èèyàn pàtàkì tó fi ìlú Ìbàdàn ṣe ibùgbé, Lékan Sàlámì tó rùn wọlé lórí nù. Lẹ́yìn ìgbà tí Rashidi Yẹ̀kínì kúrò ní Shooting Stars, a gbọ́ pé ó tún darapọ̀ máwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí olóyè olóògbé MKO Abíọ́lá tí wọ́n dá sílẹ̀ nílùú Abẹ́òkúta. Kó tó di wípé ó wá tàtàpínṣẹ̀, ó sá darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Super Eagles. Lẹ́yìn ìgbà tó gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà láì mọye ìgbà, Rashidi Yẹ̀kínì ó nìkan nínú gbogbo àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù, ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà ló gbá bọ́ọ̀lù wọlé jù. 37 ní bọ́ọ̀lù tó nìkan dágbà wọlé nígbà ayé rẹ̀. Bó ṣe wá ṣe gudugudu méje yàyà mẹ́fà tó yìí, kíní kan ó bàjá o rẹ̀ jẹ́ o, apá rẹ̀ ọmọ gùnjú tán lọ. Ẹ pé kíni? Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú pé lórí ìkànnì yìí àwa ò ní dọwọ́ bẹnu sọ̀rọ̀. Wọ́n bá ń tá a bá mọ̀ tá a ṣèwádìí lé lórí, a ó sọ. A gbọ́ pé àìsàn kan ló kọlù Rashidi Yẹ̀kínì kó tó dágbére fáyé. Àìsàn yìí náà sì ní tí gbogbo ayé ti mọ̀ ni, àìsàn tó ní í ṣe pẹ̀lú ọpọlọ ni. Mo rántí dáadáa pé ńgbà táìsàn ìbẹ̀rẹ̀, Rashidi Yẹ̀kínì
kò rí ẹnì kankan ṣùgbà rẹ̀, wọ́n fi í lẹ̀ lóhùn nìkan ni. Àìmọye ìgbà lèmi gan tiẹ̀ ti fi ojú ara mi rí níbì kan tí n ò ní dárúkọ tó ti ń rìn kiri tẹ́ mọ̀ pé gángan ń bẹ lára rẹ̀, kò ṣeé bá gbélé mọ́. Àdágbé ló ń ṣe nílùú Ìbàdàn ní gbogbo ìgbà táìsàn yìí wà lára rẹ̀. Nínú ìwádìí ráńpẹ́ tá a ṣe, a gbọ́ wípé nígbà tí ń dán, nígbà tó dùn, Ràṣídì Yẹ̀kínì gan fúnra rẹ̀ ọ̀pọ̀ ẹbí tì, ọ̀pọ̀ mọ̀lẹ́bí tì, ọjà forúkọ, ọjà fúnlùú, ṣùgbọ́n kò kó yàn mọ́ra. Àwọn tí ń kó mọ́ra nígbà náà, àwọn àsọmú, àwọn àsọjẹ, àwọn ódùn adé, ìgídá, ẹ̀yẹ́fò. Nígbà tí igi wá dá, ó kù Ràṣídì nìkan. Ìyàwó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ pé Ràṣídì Yẹ̀kínì ní, ṣùgbọ́n kò gbé pẹ̀lú kankan. A gbọ́ pé kan ń gbé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ l'Abidjan. Ràṣídì Yẹ̀kínì ò lọ síbẹ̀ kó fara mọ́ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ l'Abidjan. A gbọ́ pé kan ń gbé l'Óṣogbo pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ràṣídì Yẹ̀kínì kò lọ gbé pẹ̀lú t'Òṣogbo pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ilẹ̀ Ìbàdàn ni Ràṣídì Yẹ̀kínì dá jókòó sí pẹ̀lú àìsàn tí ń bẹ lára rẹ̀, kò rí ìtọ́jú. A gbọ́ pé ìyá rẹ̀ ó ń wà nílẹ̀ ibì kan títí ń ta búrẹ́dì, tí ń fawọ́ kiri rẹ̀ kiri ojú títì. A lè sọ o bóyá lánàá wọ́n ti rẹ́ni ràn lọ́wọ́ tán náà ti ń gun mọ́tò, ṣùgbọ́n tá a mọ̀ nípa ìyá rẹ̀ nu. Ipò tí Ràṣídì Yẹ̀kínì wà ní, àìsàn ìpọ̀, àìsàn ọpọlọ ni, títí tó fi di inú oṣù karùn-ún, ọjọ́ 4 oṣù karùn-ún ọdún 2012 tí iná dilẹ̀ lẹ́yìn àsunsunjẹ. Ràṣídì Yẹ̀kínì ó dágbére fáyé, wọ́n sì sin nílànà ẹ̀sìn Islam. Ràṣídì ti lọ o. Ẹ̀yin náà ti rí ilé ayé báyìí bí? Ohunkóhun tá a bá ṣe yóò dìtàn bó bá dọ̀la. Kí lo ní tó rò wípé o ti dópin ayé? Kí ni tó o ti dà tó rò pé o ti débi gíga ò lè wálẹ̀ mọ́? Ọ̀wá kọ́pàkọ́ sí gbogbo àwọn tó lódùmarè torí wọn gbé ọ dìde. Lọ́ba lọ́ọ̀ mọ̀ wọ́n mọ́. Rántí o pé bá a bá lọ tán, àwọn kan ní ó kù. Bá a bá ṣe wọ́n dáadáa, bó ni wọ́n ti ṣàwọn ọmọ wa tá a fi lẹ̀. Ẹ jẹ́ á rò ó, ká sì ṣe rere. Ire lójú owó rí o, ire lójú wọ́mọ̀ rí. Àwa ń lọ lọ́sẹ̀ yìí, á tún padà wá tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀. Ẹ má gbàgbé o, ẹ máa share rẹ̀, ẹ máa like ẹ̀, ẹ máa pín fáwọn èèyàn káàkiri. Mo sì ti sọ fún wa, ìwọ tó o bá fẹ́ wádìí ìtàn lé yín tàbí mọ̀lẹ́bí yín, tàbọ̀rọ̀ kan ló rú ọ lójú, tàbí nǹkan kankan lọ fẹ́ ká bọ́ gbé sáyé kí gbogbo ayé ó rí, bóyá o tiẹ̀ fẹ́ ká tiẹ̀ sọ ìtàn ìgbésí ayé rẹ àti tìran rẹ sínú ìwé, kàn sí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa o. A wà fún yín, nítorí yín náà la ṣe wà. Ẹ wò ó, yóò mọ̀ ju wa ṣe o. Àní dẹni àná. Ire o.